Lóòótọ́ ni wọ́n ṣe mí kété tó tẹ̀lé tán ó ti tán nù àmọ́ mo fẹ́ jọmọ sàwọn ẹgbẹ́ mi. Kí ló ń wọ́ ṣe fún? Wọ́n gba gbogbo mi lọ́wọ́ nígbà tí mo fi bèbí ṣe yìí. Just imagine. Ṣé èwo lẹ kó fi bèbí ṣeré ní àbírú ilé? Ó yá gbé bèbí ẹ̀ fún mi. Lẹ́yìn ó tó kẹ́yà ṣe kí ni kẹ́ máa tèfè nítorí pé irú wa yìí àwọn adé ní tírílíọ̀nù. Láìsàn bá ń ṣèyàn tàbí tí àwọn ń ṣèyàn òun dókítà lè wòsàn kò sí babaláko dókítà tó lè wo àtẹ̀tẹ̀ ọ̀rọ̀ tó bá gba kéèyàn sọ láàrin nǹkan tó jẹ alẹ́. Okay. And besides ilé mi kò kó ọ̀rọ̀ tó pọ̀ sílé torí little time tó yẹ tí mo ní pẹ̀lú ọkọ mi ò jẹ́ kí n enjoy ara rẹ̀ mú ju ti fẹ́ bá ṣe fún mi. Tí bá mọ̀ pé o capable náà láti handle our staff I better go resign or you go back and do the right thing. Báyọ̀ lọ́pọ̀lọ́ ọ̀gá lóko oníjẹ̀wùrù alápá má ṣiṣẹ́ lóko alájẹ̀bọ́kọ̀. Bọ́yọ̀ bọ́ọ̀ì olójú kò mú kò lọ ọpọlọ ló fi ń da ọ̀rọ̀ rú ọpọlọ ló fi ń parí ẹ̀. Bọ́yọ̀ bọ́ọ̀ì lọ́gá lóko oníjẹ̀kújẹ. Bọ́yọ̀ bọ́ọ̀ì àfàwọ̀rajà ó rẹwà kó rẹwà ó ṣàtijọ́ mọ́ pupa. Bọ́yọ̀ bọ́ọ̀ì kókó mọ́kùnrin káàkiri mọ́ ṣe gangan kẹ̀kẹ́ lọ́kùnrin bí n gbé ń gbò kọ́kọ́ wáyé ìyá ọkùnrin ló jẹ́ ń dà kóbìnrin sì wà ń ta ń dà ábírù kí n gbogbo dáadáa nínú. ọ̀rọ̀ ẹ̀ ò jọ mí lójú ìgbà tó mọ bó ṣe ń rí àtijọ́ tó tún délùú yìí àkúrí ẹ pẹ̀lú pupa àbí dúdú rí àmọ́ bóyá ti tẹ̀ ẹ́ lọ́dà. ẹ má bínú mi mọ̀ pé n ti ń ta yín lára nǹkan pé gbogbo ohun tí mo sọ ohun ti ń di àìsàn sí yín lára. ó dá àìsàn sí ẹ lára ọlọ́run adé wò ẹ́. n ti ń dá àìsàn sí yín lára mélòó ló wá rẹ. àìsàn wo ló ń dá sí ẹ lára. ọkọ mi ti dé o. ọkùnrin mẹ́ta. tẹ́lẹ̀. ọkùnrin mẹ́ta. kí ni. ara ẹ ti máa gbóná báyìí o. pẹ̀lẹ́ ìgbà táwa ní Jákàtà. a bẹ̀rẹ̀. ṣé mo bẹ́ẹ̀ wí ni má máa dá sọ̀rọ̀ mi kí ló dé pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ ànígbà táwa ní Jákàtà ṣé mo ò dé sọ fún. jọ tí n bá lè wọlé ṣé mo lè jókòó. ó yá wá jókòó. mo nígbà táwa ní Jákàtà. ẹ ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà kí ni ṣe ń tẹ̀ ń tọrọ sọ ńgbà wà ní Jákàtà ńgbà wà dá ẹ ṣe sọ ń tẹ́ ẹ sọ ẹ sọ ń tẹ́ ẹ sọ. ṣé mo bẹ́ẹ̀ wí ni. nígbà táwa ní Jákàtà tá bá ti dé látọjà àwa bomi sára àwa wẹ̀ àwa sùn. ẹdú ẹ dákun ṣé ń tẹ́ fẹ́ sọ náà nù lẹ wá kó àlẹ̀ bolẹ̀ látàárọ̀ ń tẹ́ fẹ́ sọ náà nù pẹ́ẹ́ wẹ̀ pẹ́ẹ́ wọlé lẹ fẹ́ sọ ní alẹ́ yín tó báyìí ó ti dá. kí ni Báyọ̀ mú ajá ẹ̀ so o gbọ́. ó dáná mi ò gbọ́. o gbọ́ kẹ̀. mo ti gbọ́. Àló ò gbọ́. mo dá mi ò gbọ́. ó gbọ́ o. jọ. wá má jẹ́ èso o. lóko. mọ̀sánná kí ikú pàdé ní tí ó pa. torí nǹkan tó ti dálẹ̀ nsìn
pẹ̀lú ọrùn egúngún yẹn. Ẹ tẹ̀lé wọn. Ṣé wá ní tẹ̀lé? Mi mọ̀ bá tẹ̀lé wọn. Tẹ̀ mo ní wàá yẹra nǹkan tó ń bọ̀. Lókòlókò. Káàárọ̀. Ṣé dáadáa ni? Ibi lẹ sùn ni. Okùn ẹ̀. Ibi ni mo sùn. Ṣókùn ẹ̀. Àǹtí Jàkátà, ẹ dákun mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín ni. Mo ń gbọ́. Lánàá, ẹni ń gbẹ̀ wá Jàkátà pé ẹ̀yin àtọ̀gá yín gbà náà lọ́hùn tẹ́ ẹ bá ṣiṣẹ́ tán ẹ wà lọ rè wẹ̀ ẹ sanra ẹ wà sùn tó mọ yín láàdó ni. Bẹ́ẹ̀ni, ìmọ́tótó dà. Ìbéèrè mi wá rè o, ẹ dákun ṣé ń gbẹ̀ wá Jàkátà náà lọ́hùn nígbà náà lọ́hùn síbẹ̀ tí wọ́n ń sunlé ọkùnrin kínu. Ẹ lè sí ẹ lè ní ẹ lè lé sí kíyàn mọ̀ tẹ̀lé ọkùnrin kí ibi lẹ tún sùn. Baby, jẹ́ máa bá ẹ lọ n ó máa bá ẹ lọ ní o n ó máa bá ẹ lọ ní o n ó máa bá ẹ lọ ní o. Ọmọ pupa baby I wanna love you n ó máa bá ẹ lọ ní o n ó máa bá ẹ lọ ní o. Ọmọ pupa yes n ó máa bá ẹ lọ ní o. Kì í ṣe pupa lẹ́yìn olórin pé dúdú ní èpè dúdú. Tó wù mí ò wọ́n tó wù ọ́ ni pé àpọ́nbó epo rẹ̀ ń máa bá ẹ lọ ni olówù kó sọ pé adó máa dán àmọ́ ń tèmi o ọmọ pupa ń máa bá ẹ lọ. Sẹ́wọ̀n borin jẹ́ fọlórin ní báyìí. Má bínú. Ọmọ pupa o ìbá ọmọ gbígbà lèmi fẹ́ àwọn tó mọ̀ tèmi nìyẹn. Ọmọ gbígbà o jọ̀wọ́ mo fẹ́ràn rẹ o. Ọ̀rọ̀ yín yé mi. Àpọ́nbó epo rẹ̀ o dáadáa tó. Àpọ́nbó epo rẹ̀ lèmi fẹ́ èmi fọ́mọ dúdú àpọ́nbó epo rẹ̀ o tó wà sumptuous tó wà sumptuous nígbà. Àwọn ọ̀gá bẹ́ẹ̀ bá wá rí dúdú tó ṣe díẹ̀ náà nǹkan tó ṣe díẹ̀. Wọ́n jẹ́ dúdú ó gbọ́dọ̀ ní ìsinmi kan tó. Ọ̀gá mi ilé bàyè mi jẹ́. Ilé sọ mi kí n bọ̀. O ní yàwó eré ní December. O ní kún January. Àgbà ìkàlẹ̀ ilé bàyè mi. Fẹ́rẹ̀ ètò sọ yìí wàláì tàláì ò ní kún December. Ilé kún January náà. Ìwọ náà hùwà ẹ̀. Bye oh bye. Máa lọ lórí. Wá mi ẹ̀ ní yàwó eré ní December. Ẹ̀ ní kún January. Ẹgbà ìkàlẹ́jọ. Bá mi ó yá ọkùnrin mẹ́ta lẹ́ ń ké sí. Èmi nu. Àwọn àlejò lámùgbà kí ni máa fi ṣe iná àlejò bá. Àmì ẹ wo bá ṣe wà lọ́wọ́lọ́wọ́ yìí ṣe mọ̀ pé gbogbo àlẹ́ tí àmọ́ tí bẹ́ẹ̀ àwa ti dé bí ẹ̀kọ́ gbé fún wa náà ló ń jẹ lórí mímu lọ́wọ́ ìbá mi iṣẹ́ pọ̀ lọ́rùn wa ẹ jẹ́ ká pọ̀ tàdà náà tó bá dìrọ̀lẹ́ àwa ṣe fàájì pẹ̀lú yín. Mọ̀mọ́ ẹ mọ̀ dọ̀gá mi àwàdọ̀ ọ̀gá mi pọ̀ ẹ dákun ẹ bá ń gbé kiri ń dà sára ní ìsìn ọ̀gá kò lè pẹ́ wa ẹ jájẹ ń tájẹ. Ṣá alára kan ni ẹ. Mami ọ̀gá lè pẹ́ jájẹ. bẹ́ẹ̀ ṣá. Mami iṣẹ́ pọ̀ lọ́rùn wa jàre báwo ni kò yẹ kó wá fún yín. Àwọn ọ̀gá mi kọ́. Kó àánú mọ́tò ọjà yín wà lẹ́sẹ̀ pẹ̀sẹ̀pẹ̀ bá lẹ́ fẹ́ sí. Àlàáfíà fún oníṣọ́ọ̀bù yìí o. Àlàáfíà fẹ́ni tó wọ ṣọ́ọ̀bù. Àlàáfíà o. Ìyìn Olúwa lógo. Ilé fẹ́ bá wa rà. Bẹ́ẹ̀ ni màmá gẹ́gẹ́ bí wọ́n ṣe fọ̀ fún mi wọ́n fi rán mi kí mi ra nǹkan kan lọ́wọ́ rí. Ńbẹ́ni bàbá wọ́n fi rán mi. Ègbé sì ni fún ẹni kan rán kẹ̀jẹ́ ègbé sì ni fún ẹni kẹ̀jẹ́ nígbà kan fi rán o.
olórí ní. alàgbà ṣe rí tó bá jẹ́ tìyẹn ni ní gbogbo àdúgbò pátápátá everybody mọ̀ pé olórí ni wọ́n kódà wọ́n kọ́ wájú ṣọ́ọ̀bù wọn báyìí pé olórí mini mart ẹ̀ẹ́dẹ̀ẹ̀rì wọn ẹ̀rí múra wọn ìlẹ̀kẹ̀ lọ́rùn ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ni bọ́lá ṣe rí nìyẹn. ilẹ̀ fẹ́ gbọ́ngàn. lóòótọ́. nbẹ́ni. ẹ mọ wo gọ́tà o kẹ́ mọ́ kó nu gọ́tà. màmá ègbé nífẹ̀ẹ́ ni kò fi rán kẹ́ jẹ́ o ègbé sì nífẹ̀ẹ́ ni kẹ́ jẹ́ kẹ́ràn. ọ̀ràn mi sí ìbá dára kí n jẹ́ kí n mírí kábíyèsí torí àjálù burúkú ẹ bọ̀ nílùú yìí. nbẹ́ni bàbá mi bàbá nbẹ́ni. A4 màmá ọ̀fọ̀ kí mi sọ fún yín àjálù burúkú gùdùgbẹ̀ ébọ̀ bá dára kémi àti àwọn wòlíì bíi tèmi 16 kẹ wá sílùú yìí ká fọ́ mọ́ ká rúbọ. alàgbà tí n bá gbọ́ yín dáadáa ẹni pé àjálù fẹ́ ṣẹlẹ̀ pé ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ̀ wá rúbọ ó rí bákan létí tèmi o. ọ̀ràn mi sí ọ ọ̀ràn mi sí ọ. ẹ ti bínú. mẹ bínú bẹ́ẹ̀ ni o torí pé bàbá ẹdúró dáríjì. ẹ fi wà jọ Jésù nu Jésù ń wà tútù Jésù ń wà tútù tọ̀dọ̀ tí. ìwọ wà láyé nígbà kí Jésù wà láyé kò sí láyé gbọ́fọ̀. bàbá sí láyé ń bí ìwé orin àti bíbélì sọ fún wa pé òun wà tútù ń Jésù. ẹ̀rẹ́ tẹ bá ní wọn ọ̀rọ̀ yín sí àwa kò sí wàhálà ẹ má bínú. olórí ẹ jẹ́ ká wá ṣe ọrọ̀ ajé lọ. ẹ ṣeun. àmọ́ ẹ rántí orin kan. ọ̀gá ẹ dákun ẹ bá ń bi alàgbà yìí pé ta ni wọ́n ní ó rán àwọn sẹ́ni. bàbá mi olú. bàbá olú. bàbá olú. olú mímọ́. ẹ dákun bàbá olú àdúgbò yìí ni wọ́n ń gbé ni. irọ́ wà níbi gbogbo kódà ẹ bẹ níbẹ̀ yìí ẹ wà níbẹ̀ báyìí. olórí ẹ wò àwa rántí wa ẹ ò mẹ́rán tí orin kan tó ní. mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́. Jésù ẹ mọ̀ jíṣẹ́ tí wọ́n yín àkókò mẹ́ ní ìran yín sẹ́ ẹ gbọ́ ẹ mọ̀ jẹ́. mo ti rí ọbọ ìbí kan rí o. ọ̀gá bẹ́ẹ̀ ṣe ń sọnù látàárọ̀ tá a ti jó bí ẹ ti rí ń bì kan ẹ ti rí ń bì kan. mo rò wọ́n tó láti gẹ̀ẹ́tì ẹ̀ sórí ó ti ẹ̀ràn mi létí dáadáa pé mo ti rí níbi kan ṣùgbọ́n bí tí mo ti rí ni mi ò tí ì mọ̀. ẹ rò dáadáa tẹ́ ẹ bá rò dáadáa ẹ rántí ibi tẹ́ ẹ ti pàdé rẹ̀. ọ̀rọ̀ Adéyẹmí kú ọjọ́ mẹ́ta kèsì ọ̀rọ̀ farabalẹ̀ ìwé fara burúkú balẹ̀ oyè ọ nkún fọ kí n sọ fún ọ̀fọ̀ nífọ̀ sórí ṣé kábíyèsí ṣe agbórídúró oṣù ọ òṣèré mo fọ kí n sọ fún ọ̀fọ̀ bí wòlíì ní máa ṣe á o wòlíì aláṣọ funfun kéṣe ọ aláṣọ funfun gbòò kọlẹ̀ bí máa ṣe á rè ní bí wòlíì aláṣọ funfun ó yí ọ ó ẹgbọ́fọ̀ ara burúkú balẹ̀ ibi mẹ́ra yìí mẹ́yìí ó sọ̀rọ̀ púpọ̀ ó yí ọ mo ti yó bọ̀ mo fọ kí n sọ fún ọ̀fọ̀ bí wòlíì ní máa ṣe á ó yí ọ ṣe orí kí n má ti á ọdún lórí ní máa gbà wọlé o ṣàfọ̀ kábíyèsí agbórí dúró owó àwọlé mo wọ̀rí fìyókù balẹ̀ fìyókù lẹ̀ fẹ́mi máa ṣe èyí ọ wẹ̀ gbọ́fọ̀.
ẹ̀gbọ́n fọ̀ ọ̀dẹ́ lórí sórí nkì máa sọ fún kábíyèsí jẹ́ kí n sọ fún ọ máa sọ fún ọ fọ òjò burúkú fẹ́ rọ̀ nǹkan burúkú fẹ́ ṣẹlẹ̀ nílùú àwa wá ètò àdúrà ńlá àkórari àwa ṣètò àdúrà sórí igun mẹ́rẹ̀ẹ̀rin ìlú àfọ̀lúmọ́ kèjì ọ́ oyè ọ gbọ́fọ̀. mo ti rántí. ọ̀gá mi rántí. mo ti rántí mo gẹ̀ẹ́tì ẹ̀. mo gẹ̀ẹ́tì ẹ̀ lánàá ni nílé fàájì. irọ́ ọ̀gá ilé ọtí ni ó jẹ́ ẹ sọ pé ilé ọtí èwo nílé fàájì. lọ́gọ́ láti ọdún tó ti mọ̀ mí mo mọ̀ sí lójú ẹ rí. ọ̀gá ẹ mọ̀ gbọ́gà ń tẹ̀ mú jọ tilẹ̀ ilé mọ́tímọ̀ ẹ bá tún mọ́tímọ̀ ti ń bẹ lára yìí. ààrẹ fà lóko ọ̀bọ yẹn lánàá ni mo rí kódà sórí ìgbà tí mo rí èdè ni ẹ̀ ń fọ́nì sí mi kódà ibi tọ́rọ̀ yẹn ń pa mí lẹ́rìn dé mo láti mú fóònù mi mo fi style mo fi rìkọ́ọ̀dù ẹ̀. ẹ náà ẹ rìkọ́ọ̀dù ẹ̀. Inda. They play it for him. Unio. Unio. But àmọ́ kò nínú gbọ̀n lánàá. Ẹ mọ̀ gbọ́gà. Ngbò lè yàn fi kórùn gbẹ̀jọ tí ó dòórùn gbọ̀n. Láàárín ìṣẹ́jú bíi mélòó ni ìrùngbò ó kún báyìí nìsín. Gbogbo ló ṣe mọ́ra wọn. Kí la wá ń dúró ṣe? Èmi náà rò náà. Àfíyá. Bye. Ṣó sì gbàgbé òwe tí mo pa fún ẹ níjọ́ kìíní àná ni. Mo ní ajá tó bá ń rí ni tó ń yọ̀ mọ́ ni tó tún wá rí ni tó ń gbó. Béèyàn ò bá tètè súnra sí ó ṣeéṣe kó fi eyín tó fi ń bá ní ṣerégé ni jẹ. Ṣé mi ìkìlọ̀ fún ẹ? Ṣó ṣẹlẹ̀ tó àbí kò ṣẹlẹ̀ tó ń sìn? Ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò dé ń pẹ́ wọlé ni nísìnyí kò wálé mọ́ rárá. Ìyẹn wá túmọ̀ sí wípé ó ṣeéṣe kó ti lójú mi níta because ọkùnrin tó wálé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó padà wálé mọ́ at least ṣáà ní nǹkan tó ń mú níta ó ti ṣẹlẹ̀ ó dẹ̀ ti wá ṣẹlẹ̀ tán báyìí nìyẹn o. ṣó ti ẹ̀mọ́ tó wá ń jẹ́ bàbá bàrẹ̀ báyìí òde ń pa òwe fún mi òde ń pa òwe fún mi pé nǹkan tèmi fẹ́ gbà tèmi bá ti gbà nǹkan tèmi fẹ́ gbà ń sìn para tèmi máa balẹ̀ owó yẹn ò yé mi ọ̀rẹ́ mi. ṣùgbọ́n nǹkan tó dùn mí jù nínú ọ̀rọ̀ ò bímọ fọmọ kan. má jẹ́ kó yẹ ẹ lẹ́nu o bébí bọ́ọ̀lù ò ṣe wálé mọ́ yìí ó ti lójú mi níta o. Bye. Gẹ́gẹ́ bí ohun tí olórí àgbà sọ fún mi wòlíì ẹ̀ kò ṣe olúwa kò sí rọ́ńbẹ́ àjálù ń wà nílùú yìí eku ò ké bí eku mọ́ bẹ́ẹ̀ sì ni ẹyẹ ò ké bí ẹyẹ. Bàbá ẹ̀ríbà ẹ̀mí ò ẹ̀ríbà ẹ̀ríbà ọ̀rọ̀ sí ẹ̀sà sí ẹ̀ríbà ní gbogbo ìdáná lè fọwọ́ gbogbo mọ́lẹ̀ ìdáná lè fọwọ́ gbogbo ìmọ̀. Bàbá ègbé ni fún ẹni kan fi rán kéjẹ́ ègbé ni fún ẹni kéjẹ́ nígbà kan fi rán mbẹ́ni efọ̀ sí mi bẹ́ẹ̀ ni kábíyèsí efọ̀ já dúró já dúró já dúró já kábíyèsí efọ̀ bẹ́ẹ̀ ni efọ̀ já padà. Bàbá mbẹ́ni kábíyèsí ọ̀fọ̀ kí mi sọ fún ìfọ̀ gbogbo àkọ́bí pápátá kẹ́lí ìlú yìí ọ̀fọ̀ kí mi sọ fún ìfọ̀ kàwé gbogbo náà sódò odò pẹ̀lú kọ̀ọ̀kan àtúnṣe pẹ̀lú àgbààgbà méje lọ́nà méje káàkiri káwé wọn dànù káwé ẹbí káwé ọ̀fọ̀ káwé ikú káwé àdánù káwé òṣè káwé ẹbí kúrò bẹ́ẹ̀ ni o mbẹ́ni
alàgbà ṣé àkọ́bí ọkùnrin nìkan ni àbá àti tóbìnrin. olórí àgbà ìfọ̀ sí mi ó fọ̀ kí mi sọ fún ìfọ̀fọ̀ ó fọ̀ gbogbo ìdílé pátápátá àtọkùnrin àtobìnrin àtonílé àtàlejò kèjì àkọ́bí nílùú yìí káwẹ̀ fún wọn kè bódò lọ ihun burúkú kè lọ ìbànújẹ́ kè lọ ihun mèremère ihun tuntun èbó kí àwọ̀lù yá bẹ́ẹ̀ni. ẹ̀yin kábíyèsí ṣé bẹ́ẹ̀ mọ̀ pé olórí kékeré àkọ́bí obìnrin àkọ́bí ni nílé títí wọn náà. kábíyèsí ẹ fèsì sọ̀rọ̀ tí mo sọ yìí. mo kúkú gbọ́. mo ń ronú sí ni. kábíyèsí ìmọ̀ ronú o ìfetísílẹ̀ ọ̀sán ojú ọ̀rá àgbo kí gbọ́ o kí gbọ́ ń kẹ́mi sọ kí gbọ́ ń kẹ́mi sọ fún ìjọ kí gbọ́ ń kí ẹ̀mí ké fọ̀ sí ìránṣẹ́ kí gbọ́ o ń ké fọ̀ sí ìlú torí pé awẹ̀ wọn sódò pẹ̀lú kọ̀ọ̀kan àtọ̀ṣẹ pẹ̀lú àgbà méje lọ́nà méje àna yín lówó kábíyèsí mbẹ́ni. bí èlò ló máa ná wa. kábíyèsí àna yín tó 400,000 naira. ó lè ní ẹ. èṣù wọdé èṣù já ọdẹ wọ kábíyèsí. tí n bá gbá ojú ẹ èmi torí jà yẹn ajá ẹ sọrùn. má fọ kẹyìn àmì òróró. kábíyèsí. ẹ wò kábíyèsí. ṣẹ́rí ọ̀rákùnrin wò ó lè ní. èṣù ní o oníjìbìtì ni bó ṣe wà yín kò kí ń ṣe ìránṣẹ́ ọlọ́run. bọ́dá wòlíì. bọ́dá wòlíì. tí ń bá yín lónìí. èmi tí ń bá yín lónìí. kábíyèsí èṣù rẹ o ọtí yóò. ṣẹ́rí lánàá ni mo wà nílé fàájì mo rí arákùnrin tó mẹ́ calls pẹ̀lú àwọn èèyàn kan láti wá gbà yín ibẹ̀ ni mo ti ń fura sí. kábíyèsá ta ló ń jẹ́ adéyẹmí. adéyẹmí olórí àgbà adéyẹmí. ẹ ń parọ́ wájú ọba ẹ ní kúre ẹ ń parọ́ wájú ọba. ìṣebí tẹ́tẹ́ ìṣebí tẹ́tẹ́ báyìí jábọ̀ tó yẹ. kábíyèsí ìṣebí tẹ́tẹ́ sẹ́ẹ̀rì kan bàjẹ́ ọ́ ìṣebí tẹ́tẹ́ wà àlàyé ló ṣe é farabalẹ̀ wà ó dẹ̀ so kíní bọ́ọ̀lù bí ọ̀bọ kábíyèsí wà sàbúrì jàṣẹ àlàyé gbòòdù kí ló ṣe é dà farabalẹ̀ náà. sọ́dọ̀ ọ̀gá mi ni èyí rẹ̀ burú ni. kì í gba owó jáde ká ṣí ẹ kí fún ẹ ní 10% kí ló ṣe 40,000 naira fọ́dọ̀ ìjẹ́ kábíyèsí oyè yìí. olójú kò mú kò lọ ọpọlọ ló fi ń da ọ̀rọ̀ rú ọpọlọ ló fi ń parí ẹ̀. bọ́yọ̀ lọ́gá lóko oníjẹkújẹ bọ́yọ̀ àfàwọ̀rajà ó rẹwà kó rẹwà ó ṣàtijọ́ ọmọ pupa. Wọ́n belong àánú rẹ̀ ló ṣe ní o àánú rẹ̀ ló ṣe ní báyọ̀ ó pa ẹja ògidì kan lórí pápá bọ́yọ̀ bọ́yọ̀ ẹnu òkúrọ́ kì máa ń ṣẹ̀ jẹ́